àkójọpọ̀ ìròyìn kàyéfì tí ń dẹ́sẹ̀ ti gbọ́ yín láti iléeṣẹ́ Bójúrí Ẹnu Adákẹ́. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìwé ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti pa láṣẹ pé gbogbo ẹni bá fẹ́ ṣẹja sọ́bẹ̀ gbọ́dọ̀ máa gba NAFDAC nọ́mbà kí wọ́n tó lè máa ṣẹja sọ́bẹ̀. Ọ̀nà ìrọ̀rùn ti dé láti máa fi pa ẹ̀fọn àti kòkòrò nínú ilé gbogbo. Orúkọ tèmi ni Tọ́júbọ́lé Ẹnanúrù. Ní báyìí, gbogbo ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti sọ di òfin báyìí pé gbogbo ènìyàn ló gbọ́dọ̀ máa gba NAFDAC nọ́mbà kí wọ́n tó lè máa ṣe ẹja sọ́bẹ̀. Tí wọ́n sì ti yan arábìnrin Ramat Lawal láti mọ bá wọn tọ́bẹ̀ náà wò. Ọ̀nà ìrọ̀rùn wọ́n ti sọ pé ẹni bá kọ tí ọ̀gbọ́n sí òfin náà ó mọ̀ fi ẹ̀wọ̀n ọdún 3 gbára. Ọ̀nà tuntun ti dé láti máa fi pa ẹ̀fọn, kòkòrò, aáyán, ìdun, kankan nínú ilé yín tí a sì tún rí wọn lò lẹ́yìn ikú wọn. Bí kí á fi wọ́n rọ ẹ̀fọ́, ká fi wọ́n ṣe pẹpẹ súpù, ká fi wọ́n mu gàrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí ọ̀nà náà sì jẹ́ kí á fi epo pẹtiróòlù wọ́n gbogbo ara nínú yàrá kí á sì sọnà sí i lọ́gán ni àwọn ẹ̀fọn náà jọ lọ́rùn ní pé. Eléyìí ni òpin ìròyìn kàyéfì tí ń dẹ́sẹ̀ ti gbọ́ yín láti iléeṣẹ́ ìròyìn Bójúrí Ẹnu Adákẹ́. Orúkọ ti tèmi Mùdáyà Ẹlẹ́nu bẹ̀rẹ̀. Mo wá láti wá kéde ikú ọ̀gbẹ́ni Màálù. Àwọn tí wọ́n ṣekú pa wọ́n ní Ẹnarébù Adé, Mr. Àdá pẹ̀lú Dr. Ọ̀bẹ. Àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ ní Dr. Ẹ̀fù, Dr. Ṣàkì, Ẹnarébù Ukù àti Dr. Ṣàkì àti Dr. Ìfún. Àwọn ẹni tí àwọn ṣe ètò gbésíkòtò wọn ní Ẹnarébù Àmàlà, Sẹ̀mó pẹ̀lú Dr. Rice lẹ́ẹ̀kan sí. Ìkéde yìí sì jẹ́ kí a sọ fún yín pé kí ẹ jẹ́ ká péjú síbi ìsìnkú ọ̀gbẹ́ni Màálù. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ní Ìdáyà Ẹlẹ́nu bẹ̀rẹ̀. Ẹ̀rù ọ̀gbá mi pàdé lọ́wọ́.